Ẹ kú ojúmọ́, ẹ dẹ̀ kú dédé àsìkò yìí. A kú bí ojú ọjọ́ ṣe rí, a dẹ̀ kú ìpamọ́ra, a kú àtẹ̀mọ́ra ní orílẹ̀ Nàìjíríà. Òní ni 30 nínú oṣù kọkànlá ọdún 2024. So a kí wa o, a kú àpamọ́ra. A dẹ̀ ní kí a fi ohùn ránṣẹ́. Orúkọ tèmi ni Ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Òrìṣàwálé. Ṣùgbọ́n ṣá, ohun tá a fẹ́ fi ránṣẹ́ lónìí sí ìran ọmọ aládé ni o, sí ìran ọmọ Yorùbá lápapọ̀, pàápàá jùlọ àwọn aṣíwájú wa, ẹ̀yin tẹ́ jẹ́ elite nínú ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin olórí wa, ẹ̀yin lọ́balọ́ba àti ẹ̀yin lóyèlóyè, pàápàá jùlọ kábíyèsí ọba wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá, a kí yín o, aṣífìlà forí adé o, ẹ pẹ́ lóróyè o. Ohun tí a fẹ́ sọ fún gbogbo ẹ̀yin aṣíwájú wa nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ tí ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ni, tí wọ́n pè ní tax reform bill. A fẹ́ kẹ́ jíròrò lé lórí, a fẹ́ kẹ́ pé àwọn aṣòfin wa, àwọn sẹ́nítọ̀ àti àwọn House of Reps member, a fẹ́ kẹ́ pé gbogbo wọn tí wọ́n jẹ́ aṣojú wa, a fẹ́ kẹ́ fikùn lukùn, nítorí wípé ní kété tí bill yẹn ti dé ilé ìgbìmọ̀ aṣòfin, òun ni àwọn èèyàn wa lókè ọya, àwọn emir, ni wọ́n ti pe gbogbo àwọn olóṣèlú wọn, ẹnu wọn dẹ̀ kò, gbogbo wọn dẹ̀ lọ síbẹ̀. Ẹgbọ́n tí wọ́n sọ náà, so wọ́n ní àwọn ò faramọ́. Kí wá ní dé tí àwa tá ń bẹ ní ilẹ̀ Yorùbá táwa náà ò ní lọ wo bíìlì náà wò? A lọ kà á wò. Gbogbo yín ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí, ẹ ní àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún yín, ẹ jẹ́ kí wọ́n kà á wò kẹ́ ẹ mọ ipò tá a wà, pàápàá jùlọ lórí value added tax. Ẹ lọ wò náà, gbogbo ẹ̀yin elite wa ẹ dẹ̀ ń dákẹ́. So tá a bá wá ní wípé tí ìran Yorùbá bá ní tá a fẹ́, òun náà ni àtúntò nínú orílẹ̀ Nàìjíríà. Àtúntò òun ni wípé ká wà ní ìjọba ẹlẹ́kùnjẹkùn gẹ́gẹ́ bá ṣe wà nígbà tí ayé àwọn bàbá wa, táṣeyọrí dẹ̀ ń bá wa. So àwọn ènìyàn wa, a dẹ̀ tún kígbe wípé bí ò bá ṣe ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní kóníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ náà, nítorí wípé orílẹ̀ Nàìjíríà kò ṣiṣẹ́, gbogbo ètò wọn kò múnádóko. Ìjọba tá a ti ń lò bọ̀ nígbà tó jẹ́ wípé ìpìlẹ̀ṣẹ̀ ti bàjẹ́, òun ni àbọ̀rọ̀ nìyẹn, à ń bọ̀ síbẹ̀. But lórí tax reform bill, especially pàápàá jùlọ ní agbègbè agbègbè value added tax. So ẹ jẹ́ ká yẹbẹ̀ náà wò, ẹ jẹ́ ká jíròrò lé lórí, ẹ jẹ́ káwa náà faramọ́, nítorí wípé àwọn sọ pé àwọn ò faramọ́. Ẹni tó bá mú wá, òun ni kó gbà. Ẹni tó bá mú owó ńlá wá, kó gba owó ńlá. So ẹni tí ò bá generate owó púpọ̀, tó generate owó kékeré, kó gbé owó kékeré, kó gbé lọ sí state wọn. Bó ṣe yẹ kó jẹ́ nìyẹn o, apá kan nínú àtúntò dẹ̀ nìyẹn. Ṣùgbọ́n wa ń sọ fún yín, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyèlóyè, ẹ lọ pe àwọn ọmọ tiyín náà tó ń bẹ nínú òṣèlú, ẹ pè wọ́n, tó ń bẹ nípò àṣẹ, ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ jọ jíròrò ní ojú gbangba gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe. Bí nǹkan ò bá tiẹ̀ wáyé wa, tá a ṣe, a lè rí àwọn àpẹẹrẹ nílẹ̀ ni. Àwa ò lè ṣe o, torí wípé owó la ó fi ṣe. Bá a kọ lẹ́tà sí gbogbo yín, ẹ ò dẹ̀ ní wá. Bá a pa àwọn sẹ́nìtì, wọn ò ní wá, nítorí wípé orílẹ̀ yẹn kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣe. Ṣùgbọ́n àwa ń fẹ́ kó dáa, a dẹ̀ nígbàgbọ́ wípé ó máa gún régé, nítorí pé àwa lórí rẹ̀ ń ta. So tá ò bá tí wàá rí restructuring,
tí wọn ò bá ti jíròrò lórí ẹ̀ tírú eléyìí bá ń wáyé ó yẹ kí ẹ̀yin ìran Yorùbá kẹ́yìn náà kẹ́ ẹ fọwọ́ sí kẹ́ ẹ dẹ̀ sọ ibi tí ẹ dúró lé. Àbọ̀rọ̀ ní ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Òrìṣàwálé òjíṣẹ́ Elédùmarè iṣẹ́ tí wọ́n ní ká jẹ́ fún yín nìyẹn. Bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ ni wọ́n máa ń sọ fọ́mọlúàbí. Ẹ bá mi fi ránṣẹ́ kó kan olórí aládé lára, ẹ bá mi fi ránṣẹ́ kó kan Olúbàdàn lára, kó kan gbogbo àwọn lọ́balọ́ba àti àwọn níjòyè kó kàn wọ́n lára. Lóòótọ́ òun lẹ ní ká fi ìjọba sílẹ̀ ká máa gbà wọ́n nímọ̀ràn mọ́ nítorí pé wọ́n ti gé etí wọn lọ. Bí a bá ń ṣe nǹkan lọ́nà kan tí a ò bá fi ìyípadà sí, èsì kan náà la máa bá jáde. When you are doing something on the same path, on the same way, on the same legacy, on the same foundation, you will get the same result until you change your doings. Àbọ̀rọ̀ ni ó dàbọ̀.